àwo lọ kò dẹ̀yìn bọ̀ ó mà ṣe ò àwo lọ kò dẹ̀yìn bọ̀ bí o bá délé kó bá mi kí bàbá mi àwo lọ kò dẹ̀yìn bọ̀ ó mà ṣe àwo lọ kò dẹ̀yìn bọ̀ ó mà ṣe ò àwo lọ kò dẹ̀yìn bọ̀ bí o bá délé kó bá mi kí bàbá mi àwo lọ kò ṣẹ̀yìn bọ̀ ó mà ṣe. Ibi ẹ̀yẹ kẹ́yìn bàbá wa Gbengbeleku Danbiowu ibẹ̀ la wà yìí o, níbi tí gbogbo eégún alágbádá tìlú Ọ̀tà ti ṣe ẹ̀yẹ kẹ́yìn fún wọn. Ẹ máa bá wa bọ̀. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni ẹ̀ ń wò yìí. Igbó ìgbàlẹ̀ ti lé dókò lọ́ọ̀tà lẹ́ ń wò yìí. Àwọn alágbára ló ti ń dé ní kọ̀ọ̀kan èjèèjì báyìí. Àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ òun ló ń forí balẹ̀ fáwọn oníbàtà báyìí. Lẹ́yìn tó forí balẹ̀ fáwọn oníbàtà ó mà dá lára yá ẹja òbí kí ẹ ṣe lọ. Máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ibi ẹ̀yẹ kẹ́yìn tí a ń ṣe fún bàbá wa Gbengbeleku Danbiowu, pírẹsidẹ́ǹtì ọ̀jẹ̀ káfàtà. Eégún pọ̀ nílùú Ọ̀tà. Àwọn tí ìdèbí náà ti máa ṣeré o. Ẹ̀rí pẹlẹmbẹ o. Ìta àgbàlẹ̀ láṣìwà yìí o. Tí àwọn alágbádá ṣe ń fẹsẹ̀ rájò ní kọ̀ọ̀kan èjèèjì wọ́n ṣe ń dé.
ọ̀kàrà ní ìlọ́jẹ̀. ẹ̀rí ìrànwọ́ lẹ́nu ẹni ńlá ló ń ṣe ńlá. bàbá Gbengbeleku èèyàn ńlá ni, ẹni ńlá ni. gbogbo ilé Àwórì mọ̀ pé èèyàn kan lọ. Gbengbeleku Àlàní Akíndé lọ òdí kòtò fún bàbá ẹlòmíì. ọ̀yà o ọ̀yà àjẹmọ́lẹ̀ ń wò yí o. ibi tó ti ń dára níwájú ìta àgbàlẹ̀ ọ̀yà ọ̀kàrà ní ìlọ́jẹ̀. ọyọgbà ló tún jáde láti gbóògbà lẹ́yìn. bákan náà ọya àpọ̀tún. ọya di mẹ́ta níbi tí a ti rí ọya àjẹmọ́ a rí ọya ọgbà. bákan náà a rí ọya ìkọ̀tún arógunmọ́lá ogun onígbùsọ. òkúta ló kápá ànájà arógunmọ́lá ó kápá bàbá ńlá abáwọn. alágbára ti ń lọ síbi tí a ti fẹ́ lọ ṣeré ẹ̀yẹ kẹyìn fún bàbá wa. ẹ ríran wò lénìí. ajólodò orí ẹ̀ ń bẹ̀ ọdúró re. àwọn alágbára ló ń tú yàgbá yìí. gbogbo ìmọ̀gí. gbogbo àwọn alágbádá yìí la sì máa ríran wọn wò tó máa ṣeré ní kọ̀ọ̀kan èjèèjì. ẹ máa gbádùn àdọ́ba lénìí. ọ̀yà o. ọ̀yà o. ọ̀kàrà ní ìlọ́jẹ̀. ọ̀kàrà máa tẹ̀ jẹ́jẹ́ o. ọ̀yà lọ́dún fẹ́ dáadáa ọ̀yà lọ́dún fẹ́ dáadáa. jẹ́bi àwọn ọ̀gbà. fẹ́ dáadáa.
Gbengbeleku Alani Akinde lọ kò sọ fẹ́nìkan kó tó lọ. Àbúrò bàbá wa Gbengbeleku lẹ́wọ̀ níkàlẹ̀ yìí Mujibu Akinde. Bákan náà Ológbòjò ti ìlú Ọgbà, ẹ̀gbọ́n wa Kazeem olówó péjọ Òṣùpádínì gbogbo òdìmú ẹ̀kú kalẹ̀ mbẹ́ o. Ojú orí bàbá alẹ̀ ń wòye o. Àti délé bàbá Gbengbeleku Alani Akinde báyìí. Káwo re kó ajẹ nímọ̀ rẹ̀. Lábò Ìláwẹ̀ tó jẹ́gùn bàbá wa Gbengbeleku Alani Akinde, òun ló wà lórí orí bàbá wa yìí níbi tó ti ń júbà, ó ti ń jóye ká gbogbo ojú orí náà. Kábíyèsí ọba Adéyanjú ọba bàbá ẹ̀ ọba Honorable Ganiu ọba níbàṣírí ọkùkalẹ̀ mẹ́. Ológbòjò ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀ ọ́. Ọmọ rẹ̀ aṣèlédè lẹ́yìn gbogbo wa. A fi àsìkò yìí kí gbogbo ọlọ́jẹ̀ ti ìlú Ọ̀tà àti gbogbo ọlọ́jẹ̀ gbogbo ilẹ̀ Àwórì títí kárí gbogbo ayé. Ẹkú lédè bàbá Gbengbeleku Alani Akinde. Iwájú tán dojúkọ Ọlọ́run jẹ́ kó dá ìtọ́ fi sílẹ̀ má bàjẹ́. Lébi ẹ̀tí mọ́kù lẹ́wọ̀ yìí banana ara ọmọ Gbengbeleku ní banana. Ẹkú àṣẹyìndè kúrò bàbá wa rèé Olóyè Mujibu Akinde. Ọ̀yá oníkẹ́ bá pe Lábò Òdìrè kó máa bọ̀. Òun ló máa kọ́ ṣeré fún ambílẹ̀ ní ibi ẹ̀yẹ kẹ́yìn tá a ṣe fún bàbá Gbengbeleku Danbiowu. Ibẹ̀ náà láṣì wà. Àwọn ọ̀jẹ̀ parapọ̀ ní Lábò Òdìrè ń forí balẹ̀ fún yìí. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀, àwọn lóyè obìnrin, àwọn ni Lábò forí balẹ̀ fún yìí. Bákan náà ó ti wà níwájú àwọn oníbàtà báyìí tó ń forí balẹ̀ fún wọn. Eré ni àlọ́dé lọ ń lọ sẹ́nu. Ọmọ amárùn lágbo ọmọ ìbálò ṣùgbọ́n ọ̀rọ̀ ní ọmọ akéde gbókèrò àbárà ọ̀nà. Lábò Òdìrè eégún ayélogún ìdìrè ọgbọ̀n ayé òní yé ni kídìrè ó má dé ni. Ọmọ alágbọ̀n àyíkú ọmọ alágbọ̀n àyílà ọmọ ayé gbére kánú odù. Òun ló ń jó báyìí. Ẹ jẹ́ ká wo bí eré ẹ̀ ṣe lọ. Aláàjì Mùsàfà òyìnbó yìí ó ọmọ aṣọ ọmọ gbogbo wa máa dá ọ.
bí Lábòdìrẹ ṣe ń ṣeré lọ́wọ́ bí mo ṣe ń kí bàbá wa Mùjíbù Akíndé tí wọ́n jẹ́ àbúrò bàbá Gbengbeleku Danbiowu ẹ kú lédè o. Bákan náà iná àbúrò bàbá mi nígbàgbé olóyè Taofik ẹ kú lédè ọmọdé àṣelédè lẹ́yìn gbogbo wa o. mílẹ̀ gbogbo àwọn èjì rẹ̀ ní ìgbàgbé wọn Kẹ́hìndé àwọn bàbá Gbengbeleku ẹ kú lédè Kùdùsì ọmọ rẹ̀ àṣelédè lẹ́yìn gbogbo wa. Bákan náà ìyá wa Táílò léèjì rẹ̀ ọmọ bàbá wa Gbengbeleku ni ẹ kú lédè ọmọ rẹ̀ àṣelédè lẹ́yìn gbogbo wa. ẹni máa kú adarúgbó àníkánjú lọ. lẹ́yìn tí bàbá wa lọ yìí ìlú Ọ̀tà máa gbìjọ owó gbìjọ ọmọ. gbogbo àyè tí bàbá wa ń dí Ọlọ́run ayọ̀ aláàánú tiwa Ọlọ́run ayọ̀ aláàánú tiwa tó máa dàbí bàbá wa Gbengbeleku. àyẹ̀yẹ́ pọ̀ ọ̀jẹ̀ mọ̀ pé èèyàn lọ gbogbo ilé Àwórì mọ̀ pé èèyàn lọ erin wo Gbengbeleku Àlàní Akíndé iwájú tó dojúkọ Ọlọ́run jẹ́ ó dáa. bàbá ẹ̀yin tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́. Lábòdìrẹ ló ń ṣeré lọ́wọ́. iṣẹ́ Olódùmarè ló ti parí lọ́ọ́ máa gbé wá fẹ̀bẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ kó kú bẹ́ẹ̀ bí adala yìí bẹ́ẹ̀ kọ́lá ìbẹ̀bẹ̀ rẹ̀ kò ní ìgbèkú báyìí kí aláàjì Mustapha banana sàtẹ́wò owó kí wọn. Lábòdìrẹ tí ń sọ báyìí o. wọ́n ló tó ẹ ká lọ wéré Ajólodò má fara kan mi. forí balẹ̀ fáwọn oníbàtà báyìí. Ajólodò ló wà níwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ báyìí. ó jólodò má fara kan mi. Ajólodò ni àwọn ọmọ ẹ̀ náwó fún yìí. èé gbígbó ògògó olódò. orin ilẹ̀ ti gbọ́ látẹnu àwọn ọmọ Ajólodò yìí. wọ́n kí ọ̀tún ìyá lọ́jà ti ìlú sọ̀rọ̀ sí ẹ kú lédè o. Ajólodò ló ń jó lọ́lọ́gbà. mo kí gbogbo alágbára tó wà ń kalẹ̀ wá fìdí balẹ̀ ń bẹ̀. gbogbo alágbára tí à ń wò ló sì máa ṣeré fún alẹ́ ní ẹ gbádùn àdọ́ba. àrùfẹ́ láàkọ̀ ìdíonídìí láàrin ẹ̀ńlẹ́ni ló ń rí tẹni àlùgbò àwọ̀. èjì rẹ̀ wá fìdí balẹ̀ mẹ́. àrùbálẹ̀ ọkọ̀ ìlú ẹ̀gbọ́n mi Jímọ̀ Ọlọ́ládé baálẹ̀ pápá ewé dáìró lórí ilé Agége
ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ o àjọlòdò tí ń yíṣọ báyìí. kò sí ìlẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ọba ìbọn ọbẹ̀ ọ̀rítọ̀ omi bá níṣòjì kọ́kọ́ níṣòjì padà èébì méjì ìgbìyànjú 25,000 pẹ̀lú kákòsì náà bámi kàlà àjà mùsùlùmí ọmọ bá sọ̀rọ̀ báyìí tóbi ọmọ bá sọ̀rọ̀ náà ìyá bá ti ní ìtòyè ìyá abẹ́rẹ́ kí gbogbo ẹ̀dá ọmọ àríkàlà àdọ́lẹ́ lẹ́gbẹ̀ẹ́ àríṣẹ́ tó ń dún bámi kí wọ́n aṣọ òkú kan ìyá aṣọ òkú kan wà ibi. lẹ́yìn tí àjọlòdò ti ṣeré tán erédèrè àyọ̀ká àbílẹ̀ ó ti wà níwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ tó ń fi orí balẹ̀ báyìí. àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ olúmọ̀mí ọmọ èrè lápá àyọ̀ká ẹlẹ́mọ̀ṣọ́ọ̀ra àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ eégún lẹ́rí yẹn. eégún lẹ́rí yẹn ó ti wà níwájú bàbá wa Mujibu Akinde Banana Ganiu ọba níbàṣírí àtàwọn èèyàn jàǹkànjàǹkàn níkàlẹ̀ lẹ́yìn èyí ó ti bẹ̀rẹ̀ sí jó fún wa báyìí. ẹ̀rí pẹlẹmbẹ wò lẹ́ni pẹlẹmbẹ eégún lẹ́rí yẹn àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ ibi ẹ̀yẹ kẹ́yìn bàbá wa Gbengbeleku Alani Akinde ìbẹ̀láṣọ ààrẹ tá a gbé ń ṣeré àwọn. ẹgbẹ́ ìbẹ́ ti ṣeré àwọn méjì ti ṣeré síwájú àríkọ́ ìṣojú tó yí sí òjì tó yí sójú gbogbo ọ̀tọ̀ bá lè ní ìṣòro 25,000 pẹ̀lú láti ṣì náà dùn máa mọ méjì náà sí ya. ẹni ọ̀rọ̀ dájú kí ilé aṣọ òkú ilé aṣọ òkú tó wà ní aṣọ bí ọ̀rọ̀ òdòdó lọ́la yóò dùn. láti ní àwọn oníkẹ́ ìdájú náà. àyọ̀ká ló ti ju ìyà sílẹ̀ yìí aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀. wọn láyọ̀ká ṣe bó ṣe wọ̀n eré gómìnà ọ̀jẹ̀ láàmì ṣe gómìnà ọ̀jẹ̀ tí lè tó kù. àyọ̀ká ti bẹ̀rẹ̀ sí ṣíṣọ báyìí ó ẹwàrà tó fẹ́ fi yé léyìí ẹwàrà ó di pọn lápò àyọ̀ká o. ẹtún wàrà tó fi yélé ó di ẹlẹ́lọ́ ẹwàrà tó fi yí àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ eégún ńlá tó tóbi tá à ń yí dó fún ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lé ń bọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú. ẹ jẹ́ ká lọ wo eré ìlàgbà yìí ará ọ̀jọ̀ eégún agbẹ́gilére.
ṣé ń gbọ́ bí àwọn oníbàtà ṣe ń fi lù pòwe. iléeṣẹ́ Lutas Films and Record International la wà yìí o. Àgbàṣà ní gbogbo àgbáyé káfàtà fáfàní gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ jẹ́ olólùfẹ́ wa nílé iṣẹ́ wa. Ẹ máa lọ wo fídíò wa lórí YouTube. Ẹ tẹ̀ sójú ẹ̀ kẹ́ ẹ ríran wò Lutas TVC Lutas TVC. Ẹ máa bá a share, ẹ like ẹ, kẹ́ máa bá a subscribe. Gbogbo tẹ́ fi ń ra dátà àpò yín ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò. Àbùrí ń tolókun àbùrí ń tọlọ́sà. Arúkú a máa bù sápò yín, àsánú a máa bù sápò yín. Nínà kan tán kẹ́ tó rí kan. Eré di eré Abọ́badé. Eégún kábíyèsí Ọba Wàsíù Ògúngbàyí onítẹ̀tíkù ti tẹ̀tíkù ní Owódé ìlú Ọ̀tà. Òun ni eré kan báyìí o. Abọ́badé ló ń ṣeré lọ́wọ́, ó ti ń sọ ní kọ̀ọ̀kan ìjèjì. Gbogbo eégún alágbára tìlú Ọ̀tà ló ń ṣeré gidigidi. Ara oníranran gbogbo wọn fi ń sọ. Ṣé ẹ rí bí Abọ́badé bó ṣe yí tiẹ̀? Ológbòjò ọkọ̀ àfìdíbalẹ̀ ń bẹ̀, bàbá Mujibu olúwo ìtókì ọgbọ́n la kí ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. Ọlọ́pàá àti ìlú Orílẹ̀ Agége ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. Ṣé ẹ rí èrò nínú òjò? Ẹ rí eégún nínú òjò? Ẹ jẹ́ ká tọ́jú ìwà wa. Ìwà tí bàbá yìí hù sílẹ̀ òun ni ó ń jẹ báyìí. Ọ̀ya o, àwa la láṣọ wa. Òjò bá fẹ́ rọ̀ ẹ jẹ́ kó rọ̀, àwa la láṣọ wa. Méjì máa dé ẹ jẹ́ kó dé, àwa la láṣọ wa. Òjò máa rọ̀ ẹ jẹ́ kó rọ̀, àwa la láṣọ wa. Òjò ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni àwọn eégún yìí ò kúrò nínú ẹ̀.
bàbá wa gómìnà jẹ bàbá ò jẹ bẹ́ẹ̀ wọ́n ní bó rọná àwọn aṣeré nínú ẹ̀. lábò làwẹ̀ tó jégún bàbá wa Gbengbeleku òun náà lẹ́tún rí tó ń yíṣọ nínú òjò yìí bàbá tó ní eégún yìí ò jẹ́ bẹ́ẹ̀ torí kan pàtàkì ní ọmọ lábò làwẹ̀ ní bàbá Gbengbeleku ṣé ipa ribiribi tí bàbá ti kó nínú ọlọ́jẹ̀ nílùú Ọ̀tà àbí ní gbogbo ilẹ̀ Àwórì la fẹ́ sọ ni mélòó la fẹ́ wí mélòó la fẹ́ kà gbogbo alóyè káwòrè kó a jẹ nímọ̀ rẹ̀ lábò wọ́n ṣe ẹ̀yẹ fún bàbá Gbengbeleku ayé gbọ́ kódà ọ̀run mọ̀. lébe o eégún tìmọ́kò ọ̀ya o ọ̀kàrà inú ìlọ́jẹ̀ ọ̀ya poníyàn ó forí ẹ̀gbá ìgbà yan ó pa lámàlà ó forí ẹ̀gbá kùkù àmàlà pa kàlẹ́ tú pa mìíràn tù. àjò fún òyìnbó yẹ sílẹ̀ ń wò yìí ó yẹ ẹfun láyè ó ti ń lọ oríṣi àlójókòó sí o ẹwò àjò fún òyìnbó ẹ bó ṣe yí aṣọ yẹn lórí ìjókòó àjò fún òyìnbó yẹ sílẹ̀ ń wò yìí wọ́n ṣe ẹ̀yẹ kẹyìn fún bàbá wa ó dùn ó ní gbọ́ngbọ́n ní. ọ̀yá ẹlẹ́yìn ló tún ní báyìí. àjò fóyìnbó ọ̀yá ọ̀kàrà. nínú àwọn alágbára tá a rí tí wọ́n ń jáde báyìí tí wọ́n ń ṣeré fún bàbá Gbengbeleku Danbiowu àti rí Owólabí eégún alápinni Owólabí nínú ògbẹ́yìn náà eégún alágbádá tó ṣẹ̀yẹ kẹ́yìn fún bàbá Gbengbeleku Danbiowu. náà ikú tó tún ṣeré níbẹ̀ lọ́jọ́ náà ara fẹ́ bí ọyẹ́ ayélabọ́lá àtàyégún bẹ́ẹ̀ lọ ẹ má bá wa bọ̀. bàbá Ọ̀tà ẹ̀kú àṣẹyìndé ẹ̀rù bàbá Ọ̀tà ṣé bàtà ló ń jó ni àbí sákàrà.
wọ́n ló tó méjì méjì ni. Gbengbeleku Danbiowu àyàṣe ìgbàgbọ́jọ ọ̀run ẹ̀rí o. Àwọn onímọ̀ ẹlẹ́bàá pa bó bá gé èèyàn ló gbàjò kò ní dárú ìyá láyé ẹ̀. Bó bá tó á mọ̀ pé kú òògùn lọ́wọ́ rẹ̀ bàbá bá bí ìyá láyé ẹ̀ bá kí gbọ́ o. Ọmọ kí bẹ́ẹ̀ ní ẹlẹ́gbẹ̀kọ̀ síbò kan ẹlẹ́gbẹ̀kọ̀ síbò kan. wọ́n ní ìṣẹ́jú márùn-ún àfẹ́ bí ọyẹ́ ṣó ti gbọ́. eré ń bẹ lénìí àṣedòru ni ìjà aláàgbọ́dọ̀ jà. bàbá ọ̀tà égbígbó ọmọ kúlódò àfẹ́ bí ọyẹ́ ni eré kan báyìí. àfẹ́ bí ọyẹ́ ló ti ń sọ yìí o.
àwọn ìyá àgbọ̀jẹ̀ nínú wọn dùn ní wọ́n fò fáyọ̀. Ayélabọ́lá máa wulẹ̀ eégún olúwo Ṣàngó. Alhaji Abati ẹ kú àṣẹyìndé o. Ìlú Ọ̀tà la wà níbi tí a ti ń ṣe ẹ̀yẹ kẹyìn fún bàbá wa Gbengbeleku Alani Akinde, gómìnà Ọ̀jẹ̀ torí lóògbó. Kọ́lọ́n kó dẹlẹ̀ fẹ́rẹ́jẹ̀ funfun. Ayélabọ́lá tó ń gbókìtì lóníranran ó ṣe ń sọ bẹ́ẹ̀ ló ń gbókìtì. Ayélabọ́lá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. báwa pé ibú owó eégún òdebùdó ibú owó ọmọ àgbọn ọgbẹ ibú owó ló ń ṣeré lọ́wọ́. tí ibú owó ṣeré tán ó kan Ọya Ìléṣí tí a mọ̀ sí Ọya Ọgbà. Àtàkìtì kẹforí sọlẹ̀ ẹ̀ṣin tó ṣíwájú ó ti gba pò kínní náà ó ti gba pò kínní ààrẹ ọ̀tọ̀ ní tiwa níléeṣẹ́ wa Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà kò sọ́jà tán ti mowó
kò sí ìlú tán àti mọ̀ wá. Gbogbo eré ìbílẹ̀, ọdún eégún ni, ìgúnnukó, gẹ̀lẹ̀dẹ́, orin gbogbo eré ìbílẹ̀ lóríṣiríṣi ọ̀dọ̀ alẹ́ ti máa bá. Ẹ máa lọ sórí YouTube channel wa Lutas TVC, èyàn ṣáà máa bá wa subscribe síbẹ̀ kẹ́ ẹ máa ríran wò lóníranran. Gbogbo eégún ìlú káàkiri, kò sí ìlú bí dẹ́ ti wá tẹ́ẹ̀nì bá eégún ẹ̀ ń bẹ̀. Ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ máa lọ wo eré ìbílẹ̀ lóríṣiríṣi. Ọya àléṣí ló ń ṣeré lọ́wọ́, ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ṣọ́. Lẹ́yìn tí ọya àléṣí ṣeré tán, ó kan owó la fẹ́, eégún eléko, èkó jigijigi, ó dá ọmọ lóko agbára. Eégún eléko ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà. A fi àsìkò yìí kí bàbá kábíyèsí ọlọ́tà ti ìlú Ọ̀tà, ọba pòfẹ́sọ̀ Adéyẹmí Abdulkabir Ọbaláńlẹ́gẹ́ ẹkùn kejì ọlọ́tà ti ìlú Ọ̀tà. Ẹ kú lédè o, ẹ kú lédè, ẹ kú lédè, ẹ kú lédè bàbá wa Gbèlèkú Àlàní Akíndé. Bákan náà a kí Olúkọ̀tún ti ìlú Ọ̀tún Ọ̀tà, ọba Abdulhakeem ọdún àrò, ẹ kú lédè. A kí bàbá Oníjànà, bàbá Clement Olúṣẹ́gun, ẹ kú lédè ti bàbá Gbengbeleku. Bákan náà a kí bàbá kábíyèsí Olórúba ọba Abdulwadud Àjàní Dẹ̀yìndé, ẹ kú lédè ti bàbá Gbengbeleku o. A gbàgbé Olúkòsì ti ìlú Òsì Ọ̀tà, bàbá wa Síkírù Aníbírè má tọrọ aṣọ, ẹ kú lédè ti bàbá wa. A dẹ̀ kí gbogbo ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà, ọkù lédè bàbá Gbengbeleku látòrí ọlọ́pàdà, alápínní, eléko àti gbogbo olóyè ọ̀jẹ̀ pátápátá. Bákan náà àwọn ìyá àgbà ọ̀jẹ̀, akínyẹkú lédè bàbá wa Gbengbeleku. Ọmọ rí á ṣe lédè lẹ́yìn gbogbo wa. Lẹ́yìn ẹ̀yẹ tá à ń ṣe fún bàbá wa Gbengbeleku yìí lénìí, kò tán síbẹ̀ o, kò tán síbẹ̀. Gbogbo alágbádá àti ìlú Ọ̀tà ló ń ṣeré lọ́wọ́, kò tán síbẹ̀. Gbogbo àwọn eégún wa nílùú Èkó wọ́n sì ń bọ̀ nílùú Ọ̀tà tó máa wá ṣeré, tó máa ṣe ẹ̀yẹ fún bàbá Gbengbeleku. Látòrí ọ̀jẹ̀ orílẹ̀ Agége lọ́hùn, ọ̀jẹ̀ ọgbà Ìkẹjà, ọ̀jẹ̀ Ẹgbẹ́dá, gbogbo wọn ló sì ń bọ̀ nílùú Ọ̀tà tó máa ṣeré àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà lábò sì máa dá eré ṣe, gbogbo ẹ̀ lẹ́ máa rí wò tá a máa mú wá sójú ìwòran yín nílé iṣẹ́ wa ń bí Lutas Films Àrẹ́kọ̀ International. Ẹ máa bá a kálọ.
ọba ló láyé o èrèdèrè ọba ló láyé báyìí onídìí èrè gbètè ó bẹ̀bẹ̀ ṣọ́pọ̀ ṣàrà ẹwọ̀ ṣàrà bóyá ń ṣèdí níwájú ọba ló láyé ó lè pẹ́ṣọ̀ ńkọ́ ọmọọba ló láyé ẹ̀gbọ́n mi kàrùbéṣì ní ọmọọba ló láyé ẹkú ìlédè bàbá wa akọ agbéni lọ bí odò ẹ̀yẹ kẹyìn tí bàbá náà ń bọ̀ lọ́nà. ọ̀tún ìyá àgàn ọgbà ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ ẹ̀kú lédè ò pé ìdímù ọ̀tún ìyá àgàn ìtìrẹ́ tó dolóògbé. fún ìlú ọ̀tà òun yẹrẹ kàn báyìí mo rántí eégún adúfóyìnbó ọ̀tà yìí inú ọdún eégún tá a ṣe lọ́dún kejì sẹ́yìn 2011 eégún yìí ló borí ọparun tó dára lóríṣiríṣi ẹ jẹ́ ká obìnrin ẹ̀ ṣe fẹ́ lọ sílé nù adúfóyìnbó ló ń ṣeré yìí o. fóyìnbó eégún ìyá gan eégún agbólẹ̀dú ọ̀tà. eégún lẹ rí yẹn. lẹ́yìn tí adúfóyìnbó ṣeré tán ẹ jẹ́ ká lọ wo eré àyọ̀ká ẹsẹ̀ nísàlòsì.
báyìí eégún agbọ́lájé oníkòsòrò obìnrin ò jí pèsè inú ọkọ ẹ̀ ó dùn. ẹyẹ o ẹ bó ṣe yáṣọ yẹn eégún ni ẹyẹ bà eégún ni eégún bẹ nílùú Ọ̀tà ẹ̀gàn ni eégún bẹ nílùú Ọ̀tà a ní Ọ̀tà ní Mẹ́kà eégún ẹ bá bẹ́ẹ̀ àbẹ́ bá bẹ́ẹ̀ ẹ bà ló ń ṣeré lọ́wọ́ yìí tó ń faṣọ dára lónìrànràn. olúwo tó kéré o ọ̀nàrẹ́bù Ganiu ọba ní Bàṣírí ẹkú lédè ló ń fún àwọn ìyá àgbọ̀jẹ̀ ní owó yìí. àsìkò ikú gbogbo PDP káàkiri gbogbo Nàìjíríà torí bàbá wa lídà ìkan pàtàkì ni wọ́n jẹ́ lábò làwẹ̀lẹ̀ ń wò yí o eégún bàbá Gbengbeleku wọn ni wọ́n náwó fún yìí. bá bàbá Gbengbeleku Àlàní Akíndé dúpẹ́ fún ìgbésí ayé tí wọ́n gbé ìgbésí ayé tán lò láàrin mùsùlùmí ni láàrin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni láàrin ẹlẹ́sìn àbáláyé mo bá bàbá dúpẹ́ fún ìgbésí ayé tí wọ́n lò. ìlú Ọ̀tà mọ̀ pé èèyàn lọ ilé Àwórì mọ̀ pé èèyàn lọ bàbá àwọn dúpẹ́. lábò ló ń ṣeré lọ́wọ́ eégún bàbá wa Gbengbeleku eégún yìí sì máa dá eré ṣe nígbà tá a máa parí òkú bàbá Gbengbeleku ó sì máa dá eré ṣe lọ́tọ̀ fún bàbá wa. lábò ló ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí. èṣù ọ̀run òtútù láwo alómi lára bí ẹja ẹ̀kú ilédè o. àwọn olóyè lábò nìyẹn
tó jẹ́ eégún bàbá Gbengbeleku ẹkú lédè, mo kí ẹkú lédè Alhaji Abati ẹkú lédè o, Alhaji Ọlọ́kọ̀dà ẹkú lédè, Alhaji Mistura, Alhaji Milengbe, gbogbo yín ni mo kí ẹkú lédè, ọmọba ẹkú lédè o, ẹkú lédè. mo kí èèyàn mi pàtàkì Avisu Akínrẹ̀mí bàbá ọ̀tà ẹkú lédè bàbá Gbengbeleku ẹkú lédè o. ọmọọba Adéyanjú ẹkú ìnáwó ẹkú àdúrótì. inú igbó nìkan. ọ̀yá o. mo kí gbogbo eégún alágbádá àti ìlú Ọ̀tà, wọ́n ṣe ẹ̀yẹ fún bàbá bójò ṣe rọ̀ tó ń jọ́ náà, gbogbo eégún ló dúró tí wọ́n ṣe ẹ̀yẹ. kódà ọdún ṣeré nínú òjò olùgbà náà wò yìí. ẹni tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o. ojú tí a fi ń wò wá kò ní fọ́, etí tí a fi ń gbọ́ wá kò ní di. ìpàrẹ́jù dínú fọ́nrán mi.